wípé kí n máa lọ. ẹ jókòó. nọ́mbà dókítà gan lélẹ̀. kí lẹ sọ. nọ́mbà dókítà. kí lẹ ní bàbá rẹ ṣe. bàbá rẹ̀ ló rèpù ẹ̀. ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún 13 ń gbòde station mọ́níyà ọlọ́mọ ọdún 15 ni. bàbá rẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ kò sí ọ̀ràn mi méjèèjì. màmá rẹ̀ sì sọ pé ṣebí ká méjì ló kì bọ́ǹdì. àwọn dókítà sọ pé ó ti fèékánná disfagin rẹ̀ ipò ti bá yẹ ẹ̀jẹ̀ pé kò sí ní táwọn fẹ́ ṣe sí. kí ló ọlọ́pàá wa sọ báyìí. àwọn ọlọ́pàá náà wọ́n ní kí n dé alẹ́ ń bẹ̀ wọ́n sì ṣépè fún mi pé tí n bá tún mú kọjá bọ́n ṣe sọ̀hún tí n sọ pé kó rí bẹ́ẹ̀ wọ́n ní bó bá kọ̀ láti ń jáde láyé wípé mi náà rí dáàmú he mo sọ pé kò sówó lọ. ta ló sọ báyìí. àwọn ọlọ́pàá Rosely ló kọ rẹ̀ mọ́níyà. òun ló sọ bẹ́ẹ̀. ọlọ́ọ̀. wọ́n sọ pé kí n mówó wá. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́bẹ́ ṣẹlẹ̀ o. ọlọ́pàá ló sọ báyìí. bẹ́ẹ̀ wọ́n ní tí n bá. ó ṣépè fún ọ. Ọlọ́run bá ń gbé. pé tó o bá lè pọ̀ṣù mátà pé bàbá ọmọ rẹ ó fi tipátìkúùkù bá ṣe àṣepọ̀ bú ọmọ ọdún 13 pé tó o bá lè pọ̀ṣù rẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. bẹ́ẹ̀ ni wọ́n ní bó kọjọ́ kan tí ń jáde láyé wọ́n lèmi náà dààmú ni tí n bá ti jẹ́ tán bẹ́ẹ̀. pé tí n bá rí kí n sọ pé n rí mo sọ pé wọ́n ti máa ti rówó fílẹ̀ páwọn bá yanjú rẹ̀ mo lẹ́gẹ̀ẹ́ àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tálẹ̀ fún mọ́ ń bẹ́